Sketo J at 50. Ẹ wá bá wa jó, ẹ wá bá wa yọ̀. Sketo J olórin àgbáyé Oga-Nla the third pé 50 ọdún nílé alààyè. Ọjọ́ Thursday ọjọ́ 25 oṣù keje yìí ní aago 2 ọ̀sán ni a máa ṣe ayẹyẹ 50 ọdún Sketo J àti ìkójáde àwo tuntun tí a pè ní So Far So Good ní number 1 Èkó Club House off Bode Thomas Surulere Lẹ́kọ̀ọ́ ń bí aṣọ 30,000 naira tàbí àǹkárá 15,000 naira ní nǹkan tí a máa fi wọlé o nítorí pé the Kibla of Fuji Madiba himself Alhaji Sulaiman Alao Malaika òṣè Ọlọ́run ló máa kọrin lọ́jọ́ náà fún aṣọ yín ẹ pè 0803 239 3545 tàbí 0814 530 9730 Rare Entertainment Service and Logistics ni ó ń ṣagbátẹrù ayẹyẹ yìí in fact ó máa láòdù gan-an ni. Sule Alao